Alaafin ní kí Ààrẹ Onakakanfo kó gbé ìgbésẹ̀ lórí ètò ààbò ilẹ̀ Yorùbá. Alaafin mà ké sí Ààrẹ Onakakanfo kó wá nǹkan ṣe sí ètò ààbò ilẹ̀ Yorùbá. Alaafin ti ìlú Ọ̀yọ́ Ọba Hakeem Owóadé ó mà ti ké sí Ààrẹ Onakakanfo Ìbà Gani Adams láti wá nǹkan ṣe sí ètò ààbò tó mọ̀ mẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ yìí ló mà jẹyọ nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ Alaafin Adémọ́lá Adéníyì fi léde. Nínú àtẹ̀jáde náà ni Alaafin ti rọ Gani Adams láti bẹ̀rẹ̀ ìjíròrò pẹ̀lú àwọn orí adé nílẹ̀ Yorùbá lórí ọ̀nà àbáyọ sí ètò ààbò náà tó mọ̀ mẹ́hẹ. Owóadé mà sọ wípé ìgbésẹ̀ ọ̀hún ó mà ṣe pàtàkì lásìkò yìí kí nǹkan tó burú ju bó ṣe wà lásìkò yìí lọ. Àtẹ̀jáde náà sọ pé mo gba Ààrẹ Onakakanfo ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams lámọ̀ràn kó bẹ̀rẹ̀ ìjíròrò bí wọ́n ṣe lè lo ọ̀nà ìbílẹ̀ láti kojú ètò ààbò pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọba aládé, olórí ìlú àtàwọn tí ọ̀rọ̀ ètò ààbò kàn kí ètò ààbò tó mẹ́hẹ kó lè di ohun àtijọ́ nílẹ̀ Yorùbá. Níbi tí ọ̀rọ̀ dé dúró yìí, a rọ àwọn aráàlú kí wọ́n má ṣe sun oorun àsùnpìyè, kí wọ́n sì máa tẹ̀lé òfin, kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró. Ẹ̀tọ́ gbogbo aráàlú ni láti máa gbé láyọ̀ àti àlàáfíà. Dandan sì ni kí wọ́n ní ètò ààbò tó mà dára o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ dẹ̀ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tí ẹ ń wò wá o, àánú Ọlọ́run bá rèé yóò wá èmi àti yín rí, àmín.